báwo la ṣe lè lo ewé àbámọdá tá a fi control ṣúgà tó bá wà lára wa. Ìwọ tó o ní very high sugar level tí wọ́n ń pè ní diabetes, táìpù diabetes èyíkéyìí tí ì bá jẹ́, báwo lọ ṣe lè lo oògùn yìí tí diabetes yẹn fi wálẹ̀ lára rẹ̀. Já ewé àbámọdá, fọ̀ dáadáa, kó kó sínú ìkòkò tó ṣe é ṣe àgbo, wá sè é kó jiná, ọ wàá wá oyin gidi. Bí omi tàbí bí àgbo yìí bá ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ náà ni kí oyin tó máa fi sí kó ṣe rí. Ìwọ foyin díẹ̀ sí, tó bá ti foyin díẹ̀ sí ní gbígbóná, rò ó papọ̀, ó wá máa mú ní kọ́ọ̀pù méjì lóòjọ́, ìyẹn teacup méjì lóòjọ́, bóyá láàárọ̀ bóyá nírọ̀lẹ́, láàárọ̀ nírọ̀lẹ́, láàárọ̀ nírọ̀lẹ́, lò bẹ́ẹ̀ fún bí ọjọ́ 5. Bó o bá wá ṣe ń lò ó, wá máa wo ṣúgà rẹ, torí dòòrò ló máa ń já ṣúgà tó bá wà lára. Ìwọ tó o bá ṣúọ̀ nípa ṣúgà level rẹ, dákun mọ́ lò ó. Àtọ́ ni mo kàn fẹ́ dán wò ní bóyá àgbà tó yìí ó máa kọ́ òyì lè kọ́ ọ̀yàn o téèyàn bá lò ó tí ò bá ní ṣúgà tó ga, toró máa mú kí ṣúgà wálẹ̀ lára ẹ̀dá ni. Ìlú Òṣogbo la wà, nọ́mbà tó lè pè wá sí rèé 09065636184.